dájú mami bọ̀dá àti sista ìjájọ gbádùn àkàndé ọ̀rọ̀ àwọn gbogbo this time of one on entertainment way ẹ̀já bẹ̀rù kù sí wọn bá ṣàwádà díẹ̀ yá ṣe ń rìn àrùn tó láìtì nínú akọni light entertainment program. àgàdá mojú gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù ògbóni ìjà bára wa sì tọrọ òótọ́ ni pé bí ìlú òdò tó di ọ̀rọ̀ dúkò síbi tá a ti rọmọ tálákà tí ó rò dẹnu ṣùgbọ́n ọgbọ́n làgbàlagbà fún sáfù màlúù ẹ̀fọn tọ́ba lọ́mọkùnrin nìkan ní ọgbọ́n lọkùnrin fi pa o ọgbọ́n náà làgbàlagbà wọ́dà fún sáfọmọ ẹlẹ́wọ̀n tó bá burú díẹ̀ alẹ́lẹ́nu gbàgbọ́ ọmọ burúkú òògùn ojú àwọn bàbá rẹ̀ gan bọ́ bá ti ń gbénú ẹ̀yà má bẹ̀rù jà lọ olùwálẹ̀ ní kọ́ máa fi orí ba ìkóòkú. àkàndá lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lókè ọdẹ ìpínlẹ̀ Kwara ni máa ń sọ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn níbi tí àwọn onísùnmọ̀mí tí wọ́n ti lé onílé kúrò nílé tí wọ́n sọ onílẹ̀ bí àjèjì ọmọ bàbá mọ́ o wọ́n dẹ́mi àwọn èèyàn légbodò rẹpẹtẹ lẹ́yìn tí wọ́n ti gba owó lọ́wọ́ wọn fún ransom láìmọye ìgbà àwọn wọn ti ń já àwọn èèyàn wọn bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti ń san ransom. àwọn agbowó tán wàá sówó tí wọ́n fẹ́ gbà máa ń wá rò wípé ìlú gangan lọ́wọ́ káwọn ó gbà wọ́n fẹ́ jẹ́ǹbi tí wọn ò rókò sí wọ́n jẹ́ǹbi tí wọn ò ṣe sí wọ́n fẹ́ káǹbi tí wọn ò gbè sí wọ́n fẹ́ máa gbé nínú ilé tí wọ́n kọ́ wọ́n máa jẹ orí oko tí wọ́n gbìn. ìsọmọ ńlẹ̀ o ìsọmọ ọ̀tá o wọ́n ní Fúlàní ni wọ́n wọlé wá láti ìpínlẹ̀ Niger wọ́n sọ sẹ́ni Kogi dáadáa wọ́n fàdàgbà ètò rẹ̀ sípínlẹ̀ Kwara wọ́n pa kókóró wọ́n pa gbígbòn bí wọ́n ti ń fipá báwọn obìnrin lò pọ̀ náà ni wọ́n ń jí wọn gbé. làwọn ará Kwara bá wá tí wọ́n ṣe tì àwọn ará ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn wọ́n wá kígbe mọ́ mi wọ́n wá bẹ̀rẹ̀ sí í sunkún. Olóyè Sunday Igboho ẹ gbà wá o Olóyè Sunday Igboho ẹ gbà wá o. oníṣẹ́ Sunday Igboho ni chief of army staff Sunday Igboho ni Bọ́lá Ahmed Tinubu ṣé Sunday Igboho ni di gómìnà ìpínlẹ̀ Kwara ni sẹ́nitọ̀ senatorial district yìí kọ́ sí Igboho náà ni House of Rep member tó wá láti constituency yìí tó wá láti federal constituency yìí sí Igboho náà ni ọmọ ọlọ́mọ là á fòpá jí ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrùtòrù. àkàndá mo wá ní kí n gba Olóyè Sunday ọmọ Ìgbòho mọ̀ràn bí òjúgbélé ń já déni pé Ìgbòho fẹ́ràn àwọn ọmọ ìlú ẹ̀ ẹ̀mí ò fẹ́ràn ọmọ Yorùbá ìwọ kì í fọ́rọ̀ mi lójú òyìn ìwọ wà Yorùbá ìwọ ogbó tó dákòókò lọ́lẹ̀ ni ní ìbámu ti lọ bẹ̀ jìnnàjìnnà tó Yorùbá ti lè ràn wọ́n lọ́wọ́ ní ìbá ṣe wanted tó wà lórí orúkọ yẹn. tí ìbá ṣe wanted tó wà lórí orúkọ òun bá níbi ọba ti gbé kúrò ní báyìí òun bá ti kàn wọ́n lára wọ́n á ní kí Ìgbòho ọmọ màá sí bẹ́ẹ̀ o Olóyè Sunday ọmọ Ìgbòho ọmọ kàn wọ́n lára ń bẹ̀ ojúṣe ìjọba ní ká jẹ́ kí ìjọba ò ṣe é. ìdílé pé bá tó bá ní ṣe bàbá gbọ́n mi kọ̀ǹkọ̀ tó kọ̀ǹkọ̀ ní ṣe baálé odò. ká ní Olóyè Sunday Igboho tiẹ̀ lè ṣẹ́gun àwọn aráàlú ṣèjọba ó fọwọ́ sí i. sẹ́wọ̀n ò ní sọ pé ìjọba fẹ́ẹ̀lì lórí ojúṣe rẹ̀ àìní ìpẹ́ kò ṣe dáadáa bó ṣe yẹ kó ṣe. ṣé gọ́vnà níwà embarrassing
tó dídí ohun chief security officer of odidi state Ogun State, an individual, a common man, an indigenous of Igbo township. Wọ́n wá sí ìdíje Kwara láti wá gba àwọn èèyàn ìpínlẹ̀ Kwara kalẹ̀. Ìtìjú rẹ̀ ojú ọgbà gómìnà tí ń pọ̀. Ìdènà tí gómìnà fún nílé fọwọ́ sí. Àwọn ìsọ̀gbé rẹ̀ gan gbogbo ọ̀gbìn má fọwọ́ sí o. Ẹgbẹ́ ń bára fún ọ nìyẹn. Wọ́n sọ pé ibi state ò lè dá nǹkan kan kápá èèyàn kan wá láti nìkan rẹ̀ wá bá a ṣẹ́gun. Wọ́n mọ̀ wípé ká gba ní ká gba lọ́ngbà ká fi é dán. Ọ̀tún wọ òfìsì wọ ọ̀tún lọ́wọ́ fi é mọ́. Tọkùnrin rógbò obìnrin ọ̀pá ìtọ́mátà ní pé kéjọ ọmọ sáà ti lọ. Olóyè Sunday Igboho bá lè gbà wọ́n lẹ̀ kó gbà wọ́n lẹ̀. Ìbádùn sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n jẹun sáré lóyè lọ́wọ́ Olóyè Sunday ọmọ Igboho. Ẹ̀lú sà. Bàbá ṣe wà dáadáa. Báwo sùn wọ̀ báwo ní fámìlì? Ọ̀rọ̀ nípa ti wanted. That is a settled issue. It's just a matter of time. Date. It's a declaration of our tó máa wáyé. You're not wanted. Olóyè Sunday ọmọ Igboho, you're not wanted. You're a lover of truth. You're a lover of his people. You want freedom for everybody. Mo fẹ́ kí gbogbo ìwé gbogbo ayé rọrùn. Yorùbá náà lọ táàrí. Ará ilé ẹni lọ táì. So, kí ni logistics tó ti wà nílẹ̀ my brother? Ká lè fẹ́ lóun tòótọ́. Àyàn mi ò lè jọ fẹ́ lọ. Abúlé tí wọ́n ti ransack ọmọ ti tó gbó ti lé lógún. Ìwé la ti fẹ́ bẹ̀rẹ̀. Sáwọn ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ síbẹ̀ gangan làwọn jàǹdùkú wà. Àwa sí wàhálà fọ̀gbófọ́gbó nínú abúlé kan. Àtúnkú omi àtúnlọ abúlé mi àtúnwé ìfọ́gbófọ́gbó. Ó bá jẹ́ báwọn táwọn wá Kogi náà wà nǹkan. Sáfẹ̀sẹ̀ èdè Kogi ní sà. Tàbí ká tiẹ̀ sọ pé mọ̀jàmọ̀ sáwọn fi ṣe bí wọ́n ti sọ sẹ́tàn wọ́n ti padà sípínlẹ̀ Niger. Kọ́rẹ́ ń tọ́sẹ̀ kò fẹ́ rò lórí ọ̀gbọ̀tẹ̀nu nílé àwọn náà mọ̀ bẹ́ẹ̀. Àwọn èèyàn tá a ti lọ́sẹ̀ wọn lè fẹ́ rí àti ojú ká kọ́kọ́ nù sẹ́yìn náà ká jẹ́ kán dàpọ̀rọ̀ wọn tán. Ó bá jẹ́ pé ìyẹn ni ṣé kò ní jẹ́ futility. Ṣé kò ní dàbí bí alágbára mọ́mọ́ Yorùbá bọ̀ ọ̀lẹ́. Ó wá jẹ́ pé akọ̀rìn àrí lọ lásán ní báwọn tá a wá lọ. Kọ́sà àwọn tí ń sọ sẹ́wò ní gbó sí tòsí. Àgbègbè òbí wọn ṣe ń gbọ́ tá a ṣe ń plan yẹn náà ni wọ́n ṣe rìn ìgbìmọ̀ sí i lórí orúkọ yẹn tuntun náà. Lẹ́ni tó jẹ́ pé kì í fẹ́ rí wa sójú. That man, Mr. No Nonsense. Olóyè Sunday ọmọ Igboho rò dáadáa. Like I said, mo ní mélòó làwọn èèyàn tẹ́jọ́ fẹ́ lọ. Kí lè rò tí ń bẹ lọ́kàn tí wọn? You think as you clean they are clean. Iṣẹ́ báyìí ṣe wà truthful làwọn wà truthful. Inú kan ni wọ́n lò sẹ́yọ kan náà làwọn náà ń lò. Ṣé wò ní báyìí? Ṣé wò ní báyìí gbogbo jẹ́? Ibi tó bá rán wọn ni wọ́n lọ. Lẹ́yìn bá lọ ọjọ́ mélòó lẹ́ lò ń bẹ́ o. Láwọn ọjọ́ tẹ́ lò ń bẹ̀ you don't make money, you said it. Nínú òretí owó látọ̀dọ̀ anybody mi dẹ̀ sọ pé kẹ́ni nǹkan kan fún mi lówó we had it. Ṣùgbọ́n àwọn tẹ́jọ́ lọ sáwọn náà òretí owó. Sáwọn náà dẹ̀ fẹ́ owó. Ta ni yóò mọ̀ fún ẹ lóúnjẹ? Is it from your personal purse? Olórí yóò kọ́ sí lọ́jọ́ kan èèyàn 30 èèyàn 50 èèyàn 100 tí wọ́n bá jọ ilẹ̀ ọwọ́ o. Ìsẹ́ni tó lè já ogun pẹ̀lú inú fùfú. That is number one. Ètò owó ló ti wà nílẹ̀ fásitì àwọn èèyàn. Ìlú ni ó ti máa dáná. Ṣé láwọn ìlú tí wọ́n ti lé wọn kó ẹnu? Ṣé máa ń obìnrin náà dání àbọ́kùnrin náà máa dáná? Tani wọ́n lè máa gbé fún ẹ lójú ogun? Ìlú ni wọ́n nìgbé tí wọ́n ti gbóúnjẹ wá bá wọn. Ṣé tán bá ti kúrò lónìí wọ́n padà sílé wá jẹun lálẹ́?
bá padà lọ lọ́la síbi tí wọ́n ti gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo rí yẹn náà ló ti padà sí má jẹ́ kí n lọ mi fàágùn. bá a bá fẹ́ lọ fẹ́ẹ̀sì kí la máa lò ọkọ ni àbádá àbí sàǹdà àwọn fúlàní àbí kùnà lásìgbẹ́ lọ́wọ́ sábà láàmú dání àgbèrè tútù níbìlá ìrèké àwọn àkó ẹ̀pà lọ́ rẹpẹtẹ sáwọn security oní ìpara náà láláìdá òun ní yí apadà sọ́daràn ṣé náà àwọn security oní ìpara fẹ́ gbaṣẹ́ wọn sí ọ̀lẹ ni wọ́n ò lè ṣe o kò sí kò ní jẹ́ tí ó ṣe ó ṣe o wọn ò ní lè ṣe wọn sì ní jẹ́ kẹ́ tí ó tún ṣe ó ṣe because ìfẹ́ ká nìkan kó borí yìí ṣé gọ́ọ̀mẹ̀ntì ọ̀sẹ̀ bó ń lọ rẹ́ wa nílẹ̀ ẹ̀gbọ́n ní gbogbo àwọn ìfẹ́jọ́ lọ ti ń bọ̀ ṣé láti ìgbòho náà ni àbí láti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n má jẹ́ pé àwọn kan máa jẹ́ ìlú láti ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn kan máa jẹ́ ìlú láti ìpínlẹ̀ Kwara náà ṣé kò fẹ́yìn tí ń bọ̀ láti ìpínlẹ̀ Ògùn sáré Èkìtì òní wá ṣé ìránṣẹ́ pèèyàn ló ń gbọ́ bẹ́ẹ̀ ìránṣẹ́ pèèyàn sáwọn tó bá gbọ́ òní sọ̀gbà ìwò ní ẹ̀já lọ́jọ́ ìwò ìlú lẹ́ẹ̀kọ́ lọ ọ̀nà wo lágbàjagun àádọ́ máa kọ́ wọ́ọ̀rìn ní àbíá sílẹ̀ lórí àlọ́tọ̀ọ̀tọ̀ ní kàgbàgbé káwọn kan gbàgbé kábùn bí kágede ń lé. wọ́n tí mo ń gbìyànjú àti sọ ni pé kí lè tó tún bẹ́lẹ̀ strategically. gbẹ́gbẹ́ irinṣẹ́ tí wọ́n bá gbé dání làwọn àánú gbé dání ṣé wò ní tọ́nu wá sí ọ̀daràn ṣe fún dàbí ẹ̀mí ìgbọ́n ṣé mi ò rọ́dé stage kan ṣé kò ní padà ní trump àjẹnàkú tá a gbé ọ̀fìn lẹ̀ ẹ̀yẹ ká ṣe é ní inú ojú ọ̀nà ìgbàlódé ká fọ̀rọ̀ ń sábẹ́ amúnojú kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ni ìgbó ti yàn lábẹ́ amákan ló pinnu sẹ́yìn wọ́n fi kọjá ògbìkan wọ́n pàdé bàbá kan lójú ọ̀nà bàbá dá owó ìwọṣọ funfun ó wọ bàtà funfun ó dé fìlà funfun ìlẹ̀kẹ̀ funfun ní ìbọn lọ́wọ́ ó tún wá fi ìsáwòrán funfun kọ́rùn. arábìnrin ọ̀bá dúró wo arákùnrin wo bàbá yìí náà ń wo bàbá yẹn wá ní arábìnrin mi mo bọ́ fẹ́ kọjá ni bẹ́ẹ̀ ladùn kọjá sódì kejì èrò wá fẹ́ máa bá ó dùn pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ìní ọmọ abọ̀ lẹ́yìn kò jù ń pọ̀ èrò tí ò jù rẹ̀ ìkọjá ń tiẹ̀ kọ́ ọmọ bá tiẹ̀ lọ arákùnrin yẹn bó fún ó kọ́kọ́ wo ọ̀nà àrà tọkùnrin náà gbà yọ wo ìrísí àti ìmúra rẹ̀ ó ti wá wo ìsọ̀rọ̀ sí ẹ̀ kó wo ojú odò kó wọ̀ ní padà bàbá kò wá bàbá ni ìlú ń dùn. àfẹ́lẹ́ odò ní bó ń sọ̀rọ̀ ó sẹ́rí bẹ̀sẹ̀ padà síbi títí ń bọ̀ lọ́dún tó bá fà wọ́n mọ̀ lọ. ṣé àgbàgbé pé bá a ṣe ń sọ wọ́n ṣe ń bá a ṣe ń yọ́ sọ wọ́n yọ́ ọgbọ́n bá a ṣe ń múra tá à ń sọ̀rọ̀ wọn làwọn náà ń gbọ́ wa. àwọn kan yàgbọ̀ ìgbọ́dọ̀ jẹ́ ní ọmọ Yorùbá tí ó mọ̀ fún ọ lọ́wọ́ àwọn ní ọmọ interpret tá à ń sọ fún ọ àwọn tí ń múra wọ́n ti ń dìrà báyìí abúlé ìgbìmọ̀ ìlú yọ ọ̀nà kọ̀ọ̀kọ̀ lọ́wọ́ rẹ̀. Like I said ẹ bá wí fún Ìgbòho pé kọ́ná ti mọ̀lẹ́bí tiẹ̀ náà o bàbá gbogbo ilé bàbá ẹni fọ́dún méje tí ò gbóni káfílẹ̀ mú sàmì ìgbà ogun tó dún fún ọdún owó níwálé kò lérò lẹ́yìn ó tọ́ka parí ogún bẹ́ẹ̀ tí ká gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ. ẹ bá ti dún fún mi là á ti dún fún ẹ bá ní ìbọ̀ fún mi là á bọ̀wọ̀ fún. ìwé ìsàndarí ọmọ ìgbòho yàrá ẹ̀kọ́ you surely need you. Let them come for you. Nígbà náà yóò ní yá.
iṣẹ́ tí wọn ọ̀bẹ ni tá a bá jẹ́ tó ń tìyà ní rìn èyí tí wọ́n bá bẹ ni tá a bá jẹ́ àmọ́ mú ìyìn púpọ̀ lọ́wọ́ àmọ́ mú ìmọ̀rírì púpọ̀ lọ́wọ́. Gọ́fúnà ní gba security vote ẹ jẹ́ kó máa sórí security ìlú ẹ̀. Nobody is paying you any salary. You are not collecting any dime from the government, so let them spend their money. Let them find a solution to the problem. Government are in power. They are in charge in control of soldiers, police and military police. Gbogbo tí wọ́n lè lò pátá ní bẹ ní ìkáwọ́ wọn lóye Sunday ọmọ Ìgbòho fi wọ́n lẹ̀ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn. You have your own family, of your wives and children. Màmá ti lọ lórí wàhálà ìjọba náà ní ìyá níyà àgbọ̀n. Oh my God. Brother, ṣé tẹ́ bá tiẹ̀ pẹ́ ń lọ lónìí gbogbo àwọn tẹ́ ẹjọ́ dájọ́ sọ́nà sí ilẹ̀ máa rí pé àwọn kan máa mú complain wá wọ́n lè gbé mọ́tò tí ó gbá wọn làwọn ò ní àbí kí wọ́n yọ nǹkan kan nínú mọ́tò kan pé mọ́tò báwọn fẹ́ gbé wá ní òṣìṣẹ́ mọ́ ẹ̀wọ̀ máa bá lọ náà máa bá yín lẹ́nu ẹ̀. ànígbé nǹkan tiẹ̀ wá pa á lọ a sì débẹ̀ àwa bá wọn ọ̀daràn yìí. Agbẹ́pẹ́rẹ́jì kaná wọ́n wá dùn wọ́n. Wọ́n nípa alágbáyàn. Wọ́n pè wọ́n lọ́daràn mọ́. Ṣẹ́nu báwọn kan bá lù ẹ̀mí màálù ìjẹ̀mú èèyàn lọ. Gbogbo àwọn nǹkan tó lè kó bọ́ wá lẹ́sẹ̀ tàbí bọ̀ wá lọ́wọ́ ìyá rìn jìnnà sí. Èkùnú gbẹ́bí àdá. Yorùbá náà ní í ṣera wọn. A lè yànkè wọn tẹ́nìsì kan sọ pé ó jàǹdùkú kọ́ lápá o. Wọ́n sọ pé àwọn èèyàn tí ń lọ jẹ́jẹ́ ìgbẹ́jẹ́ wọn la dẹ́mi wọn légbodò. Ìjọba government ìjọba mẹ́ra dáná ìjọba o. Ní bá lọ nǹkan mọ̀yàn lẹ́sẹ̀ yóò sì dùn mọ́ránmọ́rán. Ìrìnàjò ìwòra rẹ̀ kò ń dòun ń dàbá yín olóògbé òun ti wá mánìjẹ́ tó fi kó sọ wọn. Ń sì ké pàkúté lè gbá. Wọ́n sì wá rìn lógbódógbó bọ́ọ̀nù pàkúté ọ̀hún. Ní pàkúté tán kẹ́tán tó lu ẹ̀bẹ̀ sí lójú. Ó ń sì rí pa pé èèyàn kẹ́ pàkúté bẹ́ẹ̀ tó ń sì tún gbábẹ́ lọ. Ọlọ́run ní jẹ́ kí àbámọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ wa. Ẹ̀wọ̀n ọ̀daràn wọ̀nyí o. Ìpínlẹ̀ Niger ni wọ́n ní wọ́n ń gbà wọlé. Niger wọ́n ń gbà á dé Kogi. Kogi wọ́n ń gbà á dé Kwara. Wọ́n ń gba Niger wọlé sí Kwara náà. Sọ̀rọ̀ báwọn ìlú tá ń sọ ìjọba àbúlé ìfẹ́ ló dùn kankan yìí ìwé lọ́n lọ́wọ́ o. Ìṣe lápá ọ̀fà ń bí o. Lápá lọ́run o. Ó súnmọ́ ìpínlẹ̀ Niger. Ó súnmọ́ àwọn ọmọ pé ó súnmọ́ Tápà. Ó súnmọ́ àwọn ìgbàrìbá. Sọ àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gangan ló lè gbèjà ara wọn. Ẹ jẹ́ kí wọ́n lọ síwájú ilé gómìnà. Kí wọ́n lọ sí governor's office. Kí wọ́n rí protest ńbẹ̀ kí wọ́n ṣe hungry strike ńbẹ̀. Bí gómìnà bá dá wọn lóǹkan náà kó ńbẹ̀. Nípa ní kí wọ́n sọ fún gómìnà ni pé àwọn fẹ́ padà sílé. Àwọn sì fẹ́ kí gómìnà wá dáàbò bo àwọn. Ọ̀sádìbò fún ni lórí life and properties. Sọ wá dáàbò bo wá tì ní gómìnà Abdulrasaq. Àwọn èèyàn ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn wọn pè lórí ẹkún. Gómìnà wọn nílò ìrànlọ́wọ́. Ẹ kó àwọn sọ́jà sáwọn ilé yìí sáwọn ìlú yìí. Jẹ́ káwọn sọ́jà ọ̀gbọ́n gbé. Ilé sáré pé wọ́n pa àwọn èèyàn wọn. Kọ́ mọ́ bá dàbí ẹni pé lóòótọ́ lẹ́yìn náà nínú dídùn sí ti ń ṣẹlẹ̀ sáwọn èèyàn lẹ́yìn. Láwọn agbófinró lọ́wọ́ gba nǹkan ìjà lọ́wọ́ tí wọ́n kó ọ̀run ṣiṣẹ́ sí wọn lápò wọn wá tì wọ́n sójú rẹ̀.
ìyẹn ló jẹ́ káwọn ará bí ó láǹfààní àti wọlé sí wọn lára débi tí wọ́n fi láǹfààní àti ṣe wọ́n lọ́fẹ́. nípa géńdé ọlọ́run bíi mẹ́ẹ̀ẹ́dógún ìbálẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ bàbá ọmọ kan àwọn ògbó òbílẹ̀ kan àwọn ọmọ lójú òbí kan ọ̀dà abẹ́ ẹja fọ̀rọ̀ rárá wò fọ̀rọ̀ rẹ níwò ní dáfálà fọ̀gbọ́n kan ṣoṣo tá ní fi sàrà. gbogbo ẹni ó kú tó gbogbo lọ ọlọ́run ọba bá tù wọ́n lójú o wọ àwọn ẹbí mi lọ́kàn. gómìnà ìpínlẹ̀ Kwara lọ́kàn yìí ìgbésẹ̀ kan yìí ẹgbẹ́ ìgbésẹ̀ tó yẹ ká ẹgbẹ́ immediately. akandọ́ra owó gbogbo ẹ máa fọ èyí tí mo wọ èyí bí ní o. ìfẹ́ àníjú ọ̀gẹ̀dẹ̀. kọ́mọ̀ bá àwọn ẹ̀ta bọ́ sínú sọ́. My brother, my sister, Emmanuel, Oloye to Badun Abẹ́fẹ́. Where is Sunday there, my boy? Love your people. Yoruba people. You don't want anything to happen to them. You also have your own people too. Nothing must happen to you. Think your first. Think yourself first. Think your family first. Before you know. Ìbá ò ṣe ń mú fún ìbá ò ṣe ń gbèjà. à ń jà nítorí ọjà àwọn náà ni ó tún mọ pé ó béèrè pé ta ládáriwo. ẹja kọ́gbọ́n nínú ìṣẹ̀lẹ̀ tó ti rí kọjá. people love you truly but this fight is not for you but government. àná Olódùmarè ò ní fi wálẹ̀ o. Oókan ni mo mú wá o. kí wọ́n á yá ìwé mi. àyànfọ́ ọmọ aládìkún ìfàdíkún tí mo ra ìsánwó rẹ̀. ibi kan kò ní bá ọ náà. tòfẹ́ dògèrè tòfẹ́ dògèrè ògbókòrógbó nílẹ̀ yìí mo dògèrè. tòfẹ́ dògèrè wò rí bàjẹ́ máa láyé ẹ̀ ó dògèrè. tòfẹ́ dògèrè àgbẹ̀nà ọ̀rọ̀ ayé gbọ̀ngàn nítorí àwíjàre kí tó tún lẹ́nu. ó kìdá ọ̀rọ̀ mi bàjẹ́ ẹ̀yin ò ní fò kẹ́yọ́ mọ́ bàjẹ́. bọ́kọ́ bá roko ìdarí wáyé àdároko àdádẹ́yìn wọ̀ lórí àti gbogbo mọ́dà. àwọn ràjò àwọn sì padà nígbà táwọn padà nìkan ni àwọn ò ní sọ ṣùgbọ́n bí àwọn bá padà dé ìsàn ni. torí pé èèyàn ní lọ́gí kọ́mọ́ padà wá wì gbogbo tá a bá ṣe lónìí náà lọ́ọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́. I love you, we love you, we want you, we want to be single forever, till eternity. God bless you. God bless Carol Jerry people. God bless Akandora Oókan. Olùkọ́ ni fún olùlàjọ ọmọ Ọlọ́run láàmú pé wọ́n ẹ̀ wá sí ẹnì kẹta lè méjì fi ń jàgbá pa àkátá. àwọn ìjọba àbílẹ̀ ìfẹ́ lódùn wọn ń jà ní pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń jà ó fẹ́ gbìyànjú láti rí ràn wọ́n lọ́wọ́. ìyá Àkàndá wá owó tó fọ́tò owó tó sì gbósì. ìgbésẹ̀ tó yẹ káwọn tí wọ́n ń kó lẹ́rú tán ń fìyà jẹ tí wọ́n ń pa léèyàn ìgbésẹ̀ tó yẹ kó gbé àti sọ yóò wá sí nǹkan ní ìwé okú ìdílé ọkọ ẹ̀yìnkẹ́yìn tó wá sunkún ti lọ́nà. like and follow page mi on Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ̀yà mi lórí WhatsApp +234 904 851 9362. ẹ̀rọ ní ògbésẹ̀ bó ti ṣe program yìí tẹ́lẹ̀ náà nílé tí ìta sí ìrìn tí ń bẹ̀ náà ni ẹni ó gbọ́tọ̀ ni wọ́n gbọ́ yìí ọgbọ́ ìlú wọn gbọ́tọ̀ kókóró àwọn ọ̀rọ̀ fàdí tí ó sì lè wà àgbọ̀ràn lọ sí sọ ní ti ọmọ rẹ̀.
báwọn nǹkan súnmọ́ lórí Sunday Adé ọmọ ẹgbẹ́ tá a wí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti wọ́n àwọn arántí wọ́n ti tẹ́lẹ̀ yẹn kan wọ́n ti wọ́n tí ìfẹ́ ni ká fi gbọ́ ojú ìfẹ́ ni ká fi wò mí o. ẹ má fi òwúrẹ́ wà mú mi lájẹ́ +234-904-854-9362. ìdí àti àṣàlẹ̀ káàrọ̀ òjìnà ní wọnú olóògbé káàrọ̀ òjìnà ní dàrú ìwé nìkan kan ayé sọ̀rọ̀ mẹ́nìmẹ́nì mi ò ní àfọwọ́pọ̀ àjùwàṣe báyìí kárí o. Yeah.